tí o kò ní o lè fún yàn o. Káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí o ní o lè fún yàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ìtẹ̀síwájú lórí Kíni Ìmọ, knowledge, wisdom and understanding ní ilẹ̀ Yorùbá, ìpele kejì. Ìpele kejì sọ wípé Kíni Ìmọ òtítọ́, Kíni Ìmọ òtítọ́ ní ilẹ̀ Yorùbá. Ṣé rí ní kúkúrú ọ̀rọ̀ mi tí máa fi sọ pé ní ilẹ̀ Yorùbá ni pé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá yàtọ̀ sí gbogbo àṣà. Mo dẹ̀ ń sọ fún yín ní with confidence pé àwa ọmọ Yorùbá la ní best culture jù ní the whole world. Má bá fóònù argue àbí kó bá TV argue, má bá mi argue. Tí o bá fẹ́ mọ àṣà àti ìṣe, kọ́kọ́ lọ mọ ara ẹ ná. Ọmọ ìlú wo ni ẹ́? Ibo ló ti bí ẹ? Ìmọ̀ wo ló fẹ́ fi gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí? Definitely ìwọ tó dúró, tó gbé fóònù ẹ, tó jókòó, tó ń wo TV, tó fẹ́ gbọ́ ọ̀rọ̀ mi. Ọlọ́gbọ́n èèyàn ni ẹ́, olóye èèyàn ni ẹ́, but irú ọgbọ́n wo ló fẹ́ ná pẹ̀lú mi? Irú ọgbọ́n wo lèmi fẹ́ ná pẹ̀lú ẹ? Ìwọ fẹ́ ná ọgbọ́n Quran pẹ̀lú mi, o fẹ́ ná ọgbọ́n Bible pẹ̀lú mi, o fẹ́ ná ọgbọ́n Ifá pẹ̀lú mi. Èmi ò ná ọgbọ́n yẹn pẹ̀lú ẹ. Mo fẹ́ ná ọgbọ́n Yorùbá pẹ̀lú ẹ. Mo fẹ́ ná ọgbọ́n àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá pẹ̀lú ẹ. Tí o bá ti jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá, tí o mọ àṣà ilẹ̀ Yorùbá, ọ̀rọ̀ tí mo sọ máa tako làákàyè. Tó bá jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá gan, tó bá yẹ pé ibi tó ti rí ìmọ̀ ẹ kò kí ń ṣe ilẹ̀ Yorùbá, kò dẹ̀ ṣe ìmọ̀ ilẹ̀ Yorùbá ló mọ̀. Tó bá ń fi ọgbọ́n àti òye yẹn gbọ́ ọ̀rọ̀ náà máa tako làákàyè ẹ. Wọ́n tẹ́ pé gbogbo ọjọ́ ayé ẹ, Bible, Quran, Ifá, òun ló ń guide living ẹ. Gbogbo bó ṣe fẹ́yàwó, bó ṣe bímọ, bó ṣe ń gbélé ayé ẹ, Quran àti Bible ló ń kà, Ifá ló ń ṣe. Okay. Ṣé o mọ̀ pé ìwé mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ló sọ pé ìmọ̀ òpin síbì kan, tọ́lábù ilimi fàrí dọ́tun alákùnlé mùsùlùmí wàlé mùsùlùmọ̀. Àwọn èèyàn mi ṣègbè nítorí wọn kò ní ìmọ̀. Ẹ ní ìmọ̀, o ti wá ìmọ̀. Ibo ló ti rí ìmọ̀? Ta ló kọ́ ẹ ní ìmọ̀? Ṣé ò ń lo ìmọ̀ yẹn? Ṣé ìmọ̀ òtítọ́ ni? Okay, jẹ́ ń lé sí mi lé sí ẹ. Àfáà ni ẹ, onímọ̀ ni ẹ. Òkèwu, o wá ń fẹ́ máa kọ́ àwọn èèyàn ní ìmọ̀. Àwọn tó ń kọ́ ní ìmọ̀, ó ń fi ìmọ̀ tó ń kọ́ wọn kò ń ṣe ìmọ̀ òtítọ́. Torí kò kí ń ṣe nǹkan tí ìwọ kọ́ nínú ìmọ̀, kò kí ń ṣe nǹkan tó mọ̀ nínú ìmọ̀ ló ń kọ́ wọn. Bẹ́ẹ̀ ni, ṣé bí gbogbo ẹni tó bá ti ìmọ̀ wà, o lè lo ìmọ̀ pẹ̀lú bàbá ẹ, o lè lo ìmọ̀ pẹ̀lú ìyá ẹ, o lè lo ìmọ̀ pẹ̀lú ìyàwó ẹ, o lè lo ìmọ̀ pẹ̀lú alábàágbé ẹ. Ìmọ̀ ní ilẹ̀ Yorùbá kò kí ń ṣe nǹkan tó máa ń fọwọ́ yẹpẹrẹ mú o. Ẹni tó bá ní ìmọ̀, tó ní ọgbọ́n, tó ní òye, irú ẹni bẹ́ẹ̀ ó lè tukọ̀ àwùjọ, ó lè tukọ̀ ẹbí, ó lè tukọ̀ agbègbè. Bẹ́ẹ̀ ni, irú ẹni bẹ́ẹ̀ lè ṣe ó lè ṣaṣíwájú. Torí ọgbọ́n, òye àti ìmọ̀ la fi ń ṣaṣíwájú. Bẹ́ẹ̀ ni, nǹkan tí o bá ti ní o ò lè fún yàn. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí o bá ti ní kò possible kó fún èèyàn. Ìwọ tí o ní ọgbọ́n, tí o lóye, o wá ń pe àwọn èèyàn, o ló fẹ́ kọ́ wọn ní ìmọ̀. Ẹni tí ò lọ́kọ ńlé, ẹni tí ò láya ńlé, ẹni tí ò bímọ rí, tó wá advice ẹni tó bímọ. Ẹni tí ò lọ́kọ rí, tí ò sí ilé ọkọ, ó wá advice ẹni tó wà nílé ọkọ. Ìrírí tẹ̀ ń wò yẹn, ó ṣàgbà ohun gbogbo. Agbélé kọ́fà, akiri kọ́fà kò ń ṣẹgbẹ́ agbélé kọ́fà. Ọ̀rọ̀ àgbà bí ò ṣẹ lówùúrọ̀ kó máa ṣe lọ́jọ́ alẹ́. Àwọn èèyàn sọ pé òwe mi ti máa ń pọ̀ jù. Òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe. Tí ọ̀rọ̀ bá sọnù, òwe la máa fi wá. Tí o bá ti understand ọ̀rọ̀ Yorùbá tí mo sọ, kò kí ń ṣe gbogbo ẹni tó gbọ́ Yorùbá tó ń sọ Yorùbá lẹ́nu ló understand Yorùbá. Lówe là ń lùlù àjìdìgbò, ọlọ́gbọ́n ló ń ju ọ̀mọ̀ràn ló mọ̀. Àwọn ọkọ̀ wà nílẹ̀ Yorùbá tẹ́ pé àwọn pípù yìí wọ́n ti káńtà ẹ̀ fún wa. Àwọn bíi àṣà wa, ọ̀rọ̀ wa, òwe wa. Fún àpẹẹrẹ, àwọn Yorùbá, àwọn ẹnìkan máa ń sọ pé kí lórí lọ́bẹ̀ tó fi warú sọ́wọ́. It's very wrong. Kò kí ń ṣe kí lórí lọ́bẹ̀ tó fi warú sọ́wọ́ o. Kí lórí lọ́bẹ̀ tó fi warú ọwọ́ ló máa ń sọ, tó fi warú ọwọ́. But ẹlòmíì ò mọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn. Wọ́n ń kọ́ àwọn ọmọ wa lówe, wọ́n ń kọ́ àwọn ọmọ aláṣà wa ní ilẹ̀ wa mọ́. Ìmọ̀ ọ̀làjú, history àwọn òyìnbó. Nítorí pé àkàrà ojúde bàbá wa ò níyọ̀. Kò dẹ̀ bí mi nù nǹkan tó fà á. Nígbà tó pé wọ́n ti dalú pọ̀ mọ́ ṣàpà. Wọ́n pè wá wọn Nàìjíríà, wọ́n pè wá Ìgbò, Haúsá, Yorùbá. Wọ́n dá àwọn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. Èdè àti àṣà tó dẹ̀ wá Nàìjíríà dẹ̀ ju mẹ́ta lọ. Àwọn òyìnbó ló wá da ogbó kíní irú.
but báwo ló wá ṣe lè gain kíní, báwo ló ṣe lè understand kíní ni kò ṣàwárí ara ẹ. Irú èèyàn wo ni mí, ibo ló ti bí mi, irú orúkọ wo mò ń jẹ́, kí là ń jẹ́, ibo ni bàbá wa ti ṣẹ̀ wá. Ọmọ Oǹdó ni mí, ọmọ Èkìtì ni mí, ọmọ Ọ̀yọ́ ni mí, ọmọ Òṣogbo ni mí, ọmọ gbogbo tó bá wọn kò ti wá òdélé rí àbí, kí ló ń ṣe nílẹ̀ yín, ṣọmọ oríkì ìdílé yín, kí ló bí oríkì yín. Ìdílé wa no wọ́n máa ń pààyàn bẹ́ẹ̀, wọ́n máa ń bọ̀gùn ni, wọ́n máa ń ṣe kíní yẹn ò dá, wò ní kó lọ ṣe òbọ̀, kí ló bí àṣà àti ṣe yẹn. Ṣé gbogbo wa a lè jẹ́ ọmọ Yorùbá kan náà? Báyẹn ní àṣà àti ṣe tó pa ògbólẹ̀ Yorùbá kọ̀, àṣà àti ṣe kan tún wà nídìílé ọ̀tọ̀ọ̀tọ̀ tó yàtọ̀ sí àṣà àti ṣe ilẹ̀ Yorùbá. Bó ṣe ń ṣe ìdílé kan wọ́n ní bó ṣe ń ṣe ibì kan, èwo ìdílé ibòmíì ni. Ọlọ́gbọ́n o, olóye o, ẹ bá mi tẹ́tí bẹ̀rẹ̀, bá mi fi ìfẹ́ tí o ní sí èdè àti àṣà ilẹ̀ Yorùbá gbọ́ ọ̀rọ̀ mi. Má fi pé torí pé o ti kéwú, o ti ka Quran, o ti tẹ̀fá, o ti mọ̀ jù, má fi gbọ́ ọ̀rọ̀ mi. Fi ìjẹ́ ọmọlúàbí, fi ìjẹ́ ọmọ ènìyàn gbọ́ ọ̀rọ̀ mi. Tí o bá ti lè ronú out of the box, ìwọ́n sì o kàwé, o ka Oxford, o ka Cambridge, o ka Quran, o ka Hadith, o ka Sabura, o ka New Testament, o ka Old Testament, o ka gbogbo ẹ ti gbà lórí ẹ, mo ní kò sí lórí ẹ, but kọ́kọ́ wo kí ló ń pè ní ìjọmọ ènìyàn, kí ló ń pè ní ọmọlúàbí, pẹ̀lú ìwé mẹ́tẹ̀ẹ̀ta tó kà yìí, pẹ̀lú ìgbàgbọ́ tó ní sí àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí, ṣé ọmọlúàbí ni ẹ́? Ṣé ìwọ ní ìjọmọ ènìyàn? Olùkọ́ tó ń pè ní ìjọmọ ènìyàn tó ní ẹ̀rí ọkàn, o lẹ́rìí ọkàn, but nítorí pé o believe pé ìwé tó ń kà yẹn òun ló guide ẹ, Quran guide ẹ, Bible guide ẹ, Ifá guide ẹ, ìmọ̀ tí wọ́n ní nìyẹn. Ìmọ̀ pín síbì kan, ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dá Ilé-Ifẹ̀ sílẹ̀. Èèyàn kan ń já wa dé. Bẹ́ẹ̀ ni ẹ máa jókòó láwùjọ, ẹ máa ná ọgbọ́n, ẹ máa ná òye, but tó bá jẹ́ pé nǹkan kan lẹ dìmú, nǹkan kan lẹ nígbàgbọ́, kí nìyẹn ló guide lifestyle yín. Tí ẹlòmíì bá gbé lifestyle yín wá tó ń sọ̀rọ̀ ìmí fún yín tó yàtọ̀ sí ọ̀rọ̀ tẹ kàánú wèé, tó yàtọ̀ sí ọ̀rọ̀ táwọn babaláwa bá ń kọ́ yín, tó yàtọ̀ bọ̀ kọ́kọ́ wá wo èdè àti àṣà àti ibi tó ti wá tó ń sọ jáde lẹ́nu, ibẹ̀ ló máa ti understand. Ok, ọmọ Yorùbá ni mí. Kí ni Quran sọ nípa ìmọ̀? Báwo ni Quran ṣe júwe ìmọ̀? Kí ni Bible sọ nípa ìmọ̀? Báwo ni Bible ṣe júwe ìmọ̀? Kí ni Ifá sọ nípa ìmọ̀? Báwo ni Ifá ṣe júwe ìmọ̀? Ok, o wá wo mẹ́tẹ̀ẹ̀ta, o wá rí rè, ọmọ Yorùbá ni ẹ́. Wá máa wo gbogbo nǹkan tó bá ti ń ṣẹlẹ̀ sí ẹ láyé yìí, máa wo òwe táwọn bàbá wa pa nípa nǹkan yẹn. Olè ò ní jàgbà kó má ṣe lójú fìrì, òwe ni, ẹ mọ̀ túmọ̀ òwe yẹn. Kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí àgbàlagbà tí ò ní fún ní notification. Yes, wàá ti máa rí ìrírí, wàá ti máa rí bàràbà, wàá ti máa rí àkíyèsí nípa nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí ẹ. Olè ò ní jà àgbà kó má ṣe lójú fìrì. Pánsá òfura pánsá jáná, ajá òfura ọ̀jà àjì, bónílé òfura olè ló ń kó wọn lọ. Nothing bad will not even bad, nothing will ever happen to you in this life that will never give you a notification. Ìwọ ló kọ̀ ní àkíyèsí, ló kọ̀ bí ara sí, because nítorí pé o ò ní òye tó pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ láyé. Quran sọ fún ẹ pé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí ẹ, nǹkan báyìí ni kò ṣe. Bible sọ fún ẹ pé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí ẹ, nǹkan báyìí ni kò ṣe. Ifá sọ pé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí ẹ, nǹkan báyìí ni kò ṣe. Ṣé ìwọ fún rẹ ní ọgbọ́n àti òye pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹnu ara? O ní láti kọ́kọ́ ṣe àwárí ara ẹ nípa àṣà àti ṣe yín. Ọkọ̀ dé gbogbo everybody sì tó máa bá yàn sọ̀rọ̀ báyìí sí ẹ̀ tó bá fẹ́ bẹ́ẹ̀ níbẹ̀ wọ́n máa ní pé lọ wo Google. Ìrírí ló ṣàgbà ohun gbogbo. Ẹni tí ò travel rí, kò dé South Africa rí, kò dé Ghana rí, kò dé London rí, kò dé Canada rí, ó wá dé wá sọ fún ẹ pé ọmọ wọn ní pé ní Canada tó bá fò báyìí small máa jábọ́, tó bá ṣe kíníkan. Báwo ló ṣe mọ̀? Orí inú TV, orí inú Google. Ẹni tó dẹ̀ lọ tó dé dẹ̀ sọ fún ẹ pé báyìí lọ ṣe ń ṣe ò dẹ̀ gbàgbọ́. Akiri kọ́fà lòun, agbélé kọ́fà nìwọ̀. Wọ́n bí ẹ sí Mushin, wọ́n bí ẹ sí Ìlúpéjú, wọ́n bí ẹ sí Sùúrùlérè, wọ́n bí ẹ sí Island, wọ́n bí ẹ sí Agége, wọ́n bí ẹ sí Kòròdú. O dàgbà síbẹ̀, o kàwé síbẹ̀, o fọmọ síbẹ̀. O lọ Ghana rí, o lọ Kútọnu rí, o ti ẹ̀dọ́yọ̀ rí. O wá dé èèyàn tó wá lọ tó ti tọ̀ everywhere, ó wá sọ fún ẹ. Lóòótọ́ the same Yorùbá náà lọ sọ pé ọ̀rọ̀ òkèrè bí ò bá lẹ́kọ̀ọ́ máa dín. Ẹni tó bá dẹ̀ máa jogún kógún, ó máa pa ìtàn kítàn. Báwo lè ṣe máa expect àwọn òyìnbó kọ́ wá kọ ìwé wa fún wa, kọ́ kọ ìtàn wa fún wa, ẹ̀dẹ̀ expect kọ́ kàn kọ́ bóyá ṣẹ́rí nítorí pé àwọn baba wa ò ní àkọọ́lẹ̀. Ẹ wá wò bóyá a ní history, tí ẹ bá fẹ́ mọ history wa, bóyá lè mọ history wa lélẹ̀, lọ wo ìdílé tó ti wá,
lọ wo òwe, lọ wo wíkì ìdílé yín. Tó bá ti wá mọ̀, má lọ wo wíkì ìdílé yín gọ́gù o, má lọ ka wíkì ìdílé yín ní ọ̀dọ̀, lọ wá ìdí gangan kó lọ sí agboolé yín. Kí ló bí orúkọ ìdílé yín? Kí ló bí orúkọ ìlú yín? Kí ló bí orúkọ tí wọ́n ń jẹ́? Kí ló wíkì ìlú yín? Ṣé wíkì ìdílé yín ò máa ṣẹlẹ̀ nínú ayé ẹ̀? Superstition ni àbí? Nítorí pé o ti believe nínú Bible, nítorí pé o ti believe nínú Quran, nítorí pé o ti believe nínú Ifá, wá òpin mo tó bá ṣẹlẹ̀ sí ayé superstition ni, irọ́ ló ń pa fúnra ẹ̀. Nítorí pé o ò ní ìmọ̀ ni. Àwọn èèyàn mi ṣègbè nítorí pé wọ́n ní ìmọ̀. Ẹlòmíì máa bá yín sọ, máa fẹ́ tákọ̀rọ̀ tí mo sọ yá máa sọ, tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ báyìí sìn, when you are talking to me true pé Quran sọ pé, Bible sọ pé, Ifá sọ pé, mo ò ní gbọ́, èmi má bá mi sọ bẹ́ẹ̀. Ifá sọ pé, Bible sọ pé, Quran sọ pé, ìjọ Omoluabi ẹ̀ ń kọ́, ìjọ ọmọ ènìyàn ẹ̀ ń kọ́, ẹni burú mọ wẹ́n tó máa sọ fún ni. Wọ́n ní pé àṣebàjẹ́ ṣobí tòun là ń wí, àṣebúburú ẹ̀kọ́ ara fún. Tí wo bá ti ní skeleton in your cupboard, so o free now. But nítorí pé ó ti tó wà lórí ẹ, ọgbọ́n àti òye tó wà lórí ẹ pé wọ́n á sọ pé tó bá ti wùwà bàjẹ́ lọ tọrọ àforíjì, Bible sọ pé tó bá ti wùwà bàjẹ́ lọ tọrọ àforíjì, Ifá sọ fún ẹ pé o lè bà tèèyàn jẹ́, Ọlọ́run ò dẹ̀ ní bí ẹ ọmọ ogun tó máa fi ṣe tó máa fi wẹ̀wú ẹ mọ́. Èmi wá jẹ́ kó máa mọ̀ pé kàmá is real, bá lọ àbọ̀ ń bọ̀. Ìmọ̀ ló sọ fún wa bẹ́ẹ̀. Wá ìmọ̀ tọ́lábùl ilmi faridotun ala kulli muslim wal muslima. Ìmọ̀ wá ìmọ̀ ṣe kókó, but ẹ̀yin gbà tẹ́yìn máa wá tún pé tó bá ní ká wá ìmọ̀, o ti ka dis, o ti ka sàbúrà, o ti ka tàwétà, o ti ka ìnjí, o ti ka gbogbo ẹ̀, o ti kàwé Ifá, o ti kàwé ìdílé yín, o ti ka ìtàn ìdílé yín, o ti ka ìtàn ilẹ̀ Yorùbá. Kò kí ń ṣe ìtàn tí Bible sọ o, kò kí ń ṣe ìtàn tí Quran sọ o, kò kí ń ṣe ìtàn tí Ifá sọ o. Kọ́kọ́ lọ wá ìtàn ìdílé yín. Má jẹ́ kí pòfẹ́sẹ̀ kan tó lọ kàwé labroad, tó lọ kàwé Ghana, tí ó kàwé ńlẹ̀ wa tó wá dé nítorí pé ó ti ní ìmọ̀ ọ̀làjú, ó ti ní western education, ó ti ní western education, ìmọ̀ àwọn òyìnbó, ìmọ̀ ọkùnrin àìmọ̀, ó wá gbé ìmọ̀ yẹn wá sí ilẹ̀ Yorùbá, ó wá fi ìmọ̀ yẹn wá fi ń tútùkùtù, ó fi ń sọ ó fi ń sọ ìtàn ilẹ̀ Yorùbá bí ò ṣe rí nítorí ìmọ̀ tó ti lọ kọ́gbò mi. Mo sọ fún yín pé tí Muslim tó bá máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn, wọ́n máa bẹ̀rẹ̀ láti ọwọ́ ọ̀tún, wọ́n máa kọ́ padà sọ́wọ́ òsì. Tí àwọn olóyìnbó máa kọ́ tí wọ́n máa kọ́ láti ọwọ́ òsì padà sọ́wọ́ ọ̀tún. But báwo ni Yorùbá ṣe máa ń kọ ọ̀rọ̀ wọn? Iwájú báyìí lẹ́pẹ́ ibì tí ń yé sí. O ò wá ìmọ̀ ìdílé ẹ̀ náà. Ọmọ Ọ̀ṣun ní, ọmọ Òṣogbo ní, ọmọ Ọ̀yọ́ ní, ọmọ gbogbo tó bá kó wá, ó kọ̀ gbọ́pọ̀ ọmọ bẹ̀ ní ẹni ṣó ti dé bẹ̀ rí, ṣó máa gbolé yín, kò séèyàn lágbolé yín mọ́, òkè nọba níjòyè. Ọlọ́gbọ́n olóye o, wọ́n ní ẹni tó bá máa dogun kó máa pàtàn kítàn. Ẹ má expect káwọn òyìnbó kí wọ́n sọ ìtàn fún wa, kí wọ́n sọ ìtàn wa fún wa, kọ́ dẹ̀ sọ bó ṣe máa dùn létí wa. Kò possible. Bible ò lè sọ ìtàn ilẹ̀ Yorùbá kó sọ bó ṣe máa dùn. Quran ò lè sọ ìtàn ilẹ̀ Yorùbá kó sọ bó ṣe máa dùn. Ẹni ọmọ Yorùbá náà inú bíbí mi ò fi ṣẹ́ mi mú ẹ̀dọ̀ fún mi ò bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀. Ẹ rí ìmọ̀, knowledge, wisdom and understanding ó máa pẹ̀ka gan. Ìpele kejì láṣì wá o, ìmọ̀ òtítọ́. Kí là ń pè ní ìmọ̀ òtítọ́? Ṣé ìmọ̀ tó wà lọ́wọ́ ẹ ìmọ̀ òtítọ́ ni àbí ìmọ̀ ọ̀rọ̀? Tó fi ń dáyé rú nàbó fi ń táyé ṣe? Irú ìmọ̀ wo lo ní? Ta ló kọ́ ẹ ní ìmọ̀? Ibo ló ti pàdé ìmọ̀ ẹ? Ọlọ́gbọ́n o, olóye o, mò ń bọ̀.
nǹkan